kò lè yé yín ẹ jẹ́ kí n yọ̀gò mi ná ṣàìrí kan tó gbé wá sí ìgbà lónìí nǹkan tó láàmì láka ni. lẹ́sìn fẹ́ já géètì. yes sir mo ní good news fún yín àwọn ọmọ ọjọ́ yín ọmọ yín tí ò iṣẹ́ yẹn àti gbogbo aládùúgbò yín pátá lè máa jàǹfààní ẹ̀. àǹfààní good news tẹ́ mú. good news gidi ni. jíjó mo fẹ́ ṣe good news pẹ̀lú wa. ọkọ fẹ́ ṣe good news. ẹ kú oríire náà sà. ẹ pẹ̀lẹ́ wọ́n wá ní àwọn fẹ́ jẹun ná káwọn lè rí okun àtagbára fi ṣe good news. kẹlẹ bèbè tí ò lè bèbè. ẹ ò dàrú kí ló dé 3000 ṣé ṣáà má fọwọ́ kàn án ṣé wọ́n ló lálejò bọ́bọ́ yìí ṣé wọ́n ló la ọ̀gbọ̀nà tó wà ń bẹ̀ ọ́ méjèèjì ni. wọ́n mí ìṣù ọ̀gbọ̀nà mẹ́kùsí. ẹ máa jẹun ẹ ti ẹ̀ sí wọ́nù. òye ti máa pẹ́ jù ẹ bá yóò ṣe bí mo ṣe fẹ́. kí ni wọ́n lọ ní good news. so láì fi àkókò ṣòfò good news yẹn mo fẹ́ gbọ́ báyìí. ṣẹ́rí dádì kì í pé mo fẹ́ ṣe ààrẹ fún yín sí but ẹ mọ̀ tí ẹ bá ti jẹ irú oúnjẹ báyìí tán especially ẹ̀bá yíwò tẹ fún mi yẹn ó kàn ṣe bí kí n sùn bí kẹ́ relax ẹ ti gé ẹ̀tẹ̀. mo máa ti sùn lọ́kẹ́ oní good news ò tí ì jí ni wákàtí méjì rèé good news àbí. ẹ pẹ̀lẹ́. mo jẹ yẹn ìgbà tí mo sùn tí màá fi jí ó ti digest pátápátá. ó ti kúrò nínú yín. bọ́ mi tún fẹ́ máa stress yín wákà tún ní nǹkan tún ló máa rà wá torí kí ni good news but ṣe lè get mi ní bí soft drinks nǹkan tí mo kàn lè mu. ẹ fẹ́ mu soft drink àbí ẹ fẹ́ fi yẹn dípò oúnjẹ yẹn. oúnjẹ máa wá balance dáadáa. òsì tẹ́yìn tẹ̀rí ẹ̀jẹ̀ bá tẹ́ ẹ mu soft drink tẹ́ ẹ sùn good news yẹn lèmi fẹ́ gbọ́. ẹ jọ̀ọ́ ṣé nǹkan tí mo sọ yẹn kò wọ́ọ̀tì kan tó pè ní good news. ó dà pé gẹ́ẹ̀tì kan ti dáadé sọ. wọ́n ní good news tẹ́ fẹ́ ṣí ẹ̀ gbọ̀ngàn ẹbí ti torí ẹ̀sùn tẹ́ jẹ bá tẹ́ mú. sórí ìgbà tí wọ́n ti dé fìlà yẹn tó ti dà sí ẹ̀gbẹ́ kan yẹn mo ti mọ̀ pé títí ẹ náà. ọpọlọ ẹ ti wọ́ sẹ́gbẹ̀ẹ́ ó ti wọ́ sí ẹ̀gbẹ́. ẹ pẹ̀lẹ́. mo ní mò ń sọ fún yín pé ìyàwó mi tó máa ń lù mí tẹ́lẹ̀ mo ti ń nà sí báyìí.